àtúnkò àkójúmọ́ mọ́ níbikíbi tẹ́ láǹfààní láti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV náà la wà. Ojúmọ́ tó máa wà lónìí, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ owó òní yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Ìròyìn ní ṣókí òun la mú wá fún wa. Orúkọ oníròyìn yín náà ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Àyàfi kẹ́ mú àdéhùn tó wà láàrin wa ṣẹ ni a kò fi ní gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ. Àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló fohùn síde fúnjọba àpapọ̀. Àwọn ará ìlú Tinubu lu ọlọ́pàá méjì kan pa ní ìpínlẹ̀ Ẹdó lánàá òde yìí. Wòlíì Adélẹ́yẹ fọmọ ìjọ rẹ̀ lóyún nílùú Ifọ̀ ó sì tún jí gbé pamọ́. Ẹgbẹ́ àwọn onímàálù ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fi páńpẹ́ òfin mú olóyè Sunday Ìgbòho pẹ̀lú bó ṣe ń dúnkokò mọ́ wọn. Ẹgbẹ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àyàfi kí ẹ mú àdéhùn tó wà láàrin wa ṣẹ ni a kò fi ní gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ. Àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó fi ìròyìn náà léde sí ìjọba àpapọ̀. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Ismail Bello ó ní ó fi lẹ́tà náà ṣọwọ́ sí ìjọba àpapọ̀ lórí ẹ̀sùn tí wọ́n ní wọ́n fi kàn wọ́n pé ó tó 80% àdéhùn tó wà láàrin àwọn méjèèjì tí àwọn ti múṣẹ báyìí. Ó ṣe ní àlàyé wípé àdéhùn tó wà láàrin àwọn méjèèjì ó ní ìjọba àpapọ̀ tí ó kọ̀ láti múṣẹ lásìkò yìí. Wọ́n ní kí ìjọba àpapọ̀ jáde kó yọ sí bọ́ńbọ́ kí ó wá ṣe àlàyé fún àwọn bí àdéhùn tí ó sọ wípé òun ti múṣẹ bí ó ṣe jẹ́. Bí bẹ́ẹ̀ kọ́ ńṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ. Wọ́n ní àdéhùn yìí ó ní ó ti wà láàrin àwọn láti bí ọdún 2022 tí a lò sẹ́yìn tó sì ṣe wípé ìjọba àpapọ̀ kọ̀ láti mú àwọn àdéhùn náà ṣẹ. Wọ́n ní láì mú àwọn àdéhùn yìí ṣẹ níṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì tí ọjọ́ rẹ̀ yóò sì lọ kànrin kéṣe. Ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọ̀hún ẹ̀yìn àjọ ajá èrò òní wá fi ìròyìn náà síta wípé kíjọba àpapọ̀ yọ sí kọ́ńbọ́ọ̀kì láti wá sọ tí wọ́n mọ̀ nípa àdéhùn tán ní àwọn ti múṣẹ fún àwọn lẹ́yìn tó ṣe wípé àhesọ ọ̀rọ̀ àti irọ́ tó jìnnà sí òtítọ́ tí ó wà níbẹ̀. Àwọn ará ìlú Tinubu lu ọlọ́pàá méjì pa ní ìpínlẹ̀ Ẹdó ní ìjọba ìbílẹ̀ Ìpẹ́ṣì ní ìpínlẹ̀ Ẹdó ní àkókò Ẹdó òní ní ìṣẹ̀lẹ̀ láabi náà ti wáyé ní ọjọ́ kejì oṣù kẹta ọdún tí a wà ní inú rẹ̀ yìí. Nígbà tí wọ́n ní wọ́n ṣe ní àlàyé wípé àwọn ará ìlú Tinubu kan ni wọ́n yabo iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì mú àwọn ọlọ́pàá 4 kan jáde. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọlọ́pàá náà ni pé àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n wà nínú mọ́tò Hilux tí wọ́n fi ń tẹ̀lé ẹni tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí ní ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ẹdó èyún ọ̀nàrẹ́bù Emmanuel Àgbájé. Wọ́n ní àwọn ọlọ́pàá yìí ni wọ́n ń tẹ̀lé lẹ́yìn tí wọ́n fi ń sọ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin náà tẹ́lẹ̀ rí tí ọkọ̀ wọn sì ya lọ bá ọlọ́kadà kan èyí tí wọ́n ní ó yọrí sí ikú ọlọ́kadà náà. Wọ́n ní bí ọlọ́kadà yìí ṣe gbẹ́mìí mì ó ní àwọn ará ìlú ọ̀hún ni wọ́n bá pa kìtì mọ́lẹ̀ tí wọ́n sì yàbò ibi tí àwọn ọlọ́pàá náà wà tí wọ́n mú àwọn ọlọ́pàá 4. Wọ́n ní wọ́n rọ òjò ìyà lé wọn lórí tí wọ́n sì lù wọ́n nílùkulù títí tí ẹ̀mí fi bọ́ lára àwọn 2 nínú àwọn ọlọ́pàá náà. Àwọn àjọ fìjìláńtẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ òní wọ́n ní wọ́n dóòlà ẹ̀mí ọlọ́pàá 2 tó kù nígbà tí àwọn 2 tí wọ́n lù wọ́n lálùbami tí wọ́n sì fi gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní tí ó fa ìjà náà gan òní bí àwọn ọlọ́pàá ṣe kọlu ọlọ́kadà tí ẹ̀mí rẹ̀ sì bọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń tẹ̀lé ọ̀nàrẹ́bù nígbà kan rí ọ̀hún Emmanuel Àgbájé tí wọ́n sì ní ó ṣe okùnfà ìbínú tí wọ́n fi lu ọlọ́pàá 2 ọ̀hún tí wọ́n fi lù wọ́n pa. Wàyíò iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹdó ó ti ní àwọn ń ṣe ìwádìí àwọn tí wọ́n wu ìwà láabi yìí tí wọ́n fi gbẹ̀mí ọlọ́pàá 2 ní wàràǹṣeṣà ní ìpínlẹ̀ náà. Wòlíì Adélẹ́yẹ fọmọ ìjọ rẹ̀ lóyún nílùú Ifọ̀. Wòlíì tí ó jẹ́ wòlíì ní ilé ìjọsìn Kérúbù K&S
ọgbà ayọ̀ ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìlú Ifọ̀ náà tí ó porúkọ rẹ̀ ní wòlíì Dàda Adélẹ́yẹ. Ó ní ọwọ́ páńpẹ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí pẹ̀lú ẹ̀sùn pé ó fún ọmọ ìjọ rẹ̀ ó fún ní oyún tí ó sì tún ti ọmọ ìjọ náà tó ti mọ́lé lẹ́yìn tó gbé pamọ́ tán. Ìgbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wòlíì yìí, ó ní ó ti tó bí ọdún 9 tí òun ti ń jẹ́ ìpè Olúwa tó pè òun pé kí òun máa jẹ́ wòlíì. Ó ní òun rí ọmọbìnrin yìí nínú ìjọ tí ó sì wu òun, tí òun sì ń fi ipá àti ìkúùkù tí òun fi ń bá a lò pọ̀ títí tí ó fi ní oyún. Lẹ́yìn tó lóyún tán, ó ní kò tún dẹ̀yìn lẹ́yìn rẹ̀ tí ó tún jí ọmọ ìjọ náà tí ó jí gbé pamọ́ sí ilé ìjọsìn kan níbi tó ti ń kóná ìbásùn fún ọmọ náà toyúntoyún. Àwọn aṣe ní àlàyé wípé òun gan fúnra rẹ̀ onígbàwájú tí ń gbẹ̀yìn látàrí bí wọ́n ṣe ń wá ọmọ ìjọ náà tí wọn kò rí. Wọ́n fi orúkọ bo ọmọ ìjọ náà ní àṣírí fún àwọn oníròyìn. Àwọn mọ̀lẹ́bí ọmọ ìjọ náà ó ní wọ́n wá sọ wípé àwọn kẹ́fìn pé pásítọ̀ ọ̀hún inú wòlíì Adélẹ́yẹ ó mọ̀ nípa ọ̀rọ̀ náà tí wọ́n fi tó àwọn agbófinró létí. Ìgbà tí ó dé gbàgà àwọn agbófinró, ó ní ó bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò wípé lóòótọ́ àti lódodo ni òun máa ń pa rẹ̀, ṣùgbọ́n kí wọ́n fi orí jìn òun pé iṣẹ́ èṣù ò ní ó gba ọwọ́ òun ṣiṣẹ́. Kàyéfì ló jẹ́ fún àwọn ènìyàn nígbà tí wòlíì sọ báyìí pé iṣẹ́ èṣù ni, pé ṣebí wọ́n gan-an òun ló yẹ kí ó lé èṣù jìnnà nígbèsí ayé rẹ̀ tí èṣù fi wá ráàyè kọ́ yàrá tó tún yọ pálọ̀ àti ilé ìgbé tó yọ sí inú ayé rẹ̀. Wàyí o, ó ti wà ní gbàgà àwọn ọlọ́pàá báyìí níbi tó ti ń wí wótòwótò pẹ̀lú ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìjínigbé tí wọ́n ní àwọn yóò takọ́sọ rẹ̀ lọ sí ilé ẹjọ́ níbi tí ó ti lọ́ọ́ máa ro ní tó bá mọ̀ nípa ọ̀rọ̀ náà. Ẹgbẹ́ àwọn onímàálù ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fi páńpẹ́ òfin mú olóyè ọmọ Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní Sunday Ìgbòho. Ẹgbẹ́ onímàálù tí orúkọ wọn jẹ́ Miyetti Allah Cattle Breeder Association of Nigeria (MACBAN), àwọn ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ báyìí wípé Sunday Ìgbòho òní ó dún ìkòkò mọ́ àwọn látìgbà tí ó ti darí dé láti ìlú Cotonou tí ó ti wá ṣe òkú ìyá rẹ̀. Wọ́n ṣe ní àlàyé wípé Sunday Ìgbòho ní sọ àwọn ọ̀rọ̀ líle pẹ̀lú àwọn fọ́nrán tí àwọn rí lójú òpó ayélujára pẹ̀lú bí ó ṣe ń dúnkòkò mọ́ àwọn Fúlàní darandaran wípé àwọn yóò gbógun tì wọ́n nínú ọ̀rọ̀ tí olóyè ọmọ Adéyẹmọ sọ tí wọ́n mú ní àrídìmú ni èyí tó ti ní àwa la ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ bàbá wa ni, kò yẹ kí àwọn àtọ̀húnrìnwá kankan kí wọ́n wá jẹ gàba lé wa lórí. Ẹ jẹ́ ká sọra wa lọ́kàn kí a sì gbógun ti àwọn Fúlàní darandaran yìí látàrí bí wọ́n ṣe ń jẹ gàba lórí ilẹ̀ Yorùbá, kí a lé wọn jìnnà sí gbóréré. Ọ̀rọ̀ yìí ni wọ́n ní àwọn gbámú tí wọ́n sì fi kọ lẹ́tà sí ìjọba àpapọ̀ wípé kò sí tí Sunday Ìgbòho fi ṣorí tí Nnamdi Kanu náà kò fi ṣorí, pé bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú Nnamdi Kanu yìí ó yẹ kí wọ́n ti fi páńpẹ́ òfin mú olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho náà pẹ̀lú bó ṣe ń dúnkòkò mọ́ wọn tó sì ń sọ àwọn ọ̀rọ̀ kólekóle tí ó lè da omi àlàáfíà orílẹ̀-èdè yìí rú. Nínú ẹ̀sùn tí wọ́n tún kà sí ọmọ Adéyẹmọ lẹ́sẹ̀, wọ́n ṣe ní àlàyé wípé àwọn ọ̀rọ̀ tó ń sọ òní ó fẹ́ fi da orílẹ̀-èdè Nàìjíríà láàmú tó ti fẹ́ fi fa ìjà ẹlẹ́yàmẹ̀yà lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bí ìjọba àpapọ̀ kò bá tètè pa kítí mọ́lẹ̀ láti gbé Sunday Ìgbòho lọ sí ilé ẹjọ́ wípé yóò da nǹkan rú tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Wàyí o, àwọn olólùfẹ́ ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà tí wọ́n tún jẹ́ àwọn ajìjàǹgbara fún ìdásílẹ̀ ọmọ Oòduà ni wọ́n ti fohùn lédè wípé ìsọkúsọ gbà òun ni àjọ ẹgbẹ́ onímàálù ń sọ wípé bí wọn bá sá bọ́ọ̀tì wọn ò ní máa kíyèsí ẹ̀yìn kùlé, wípé bí yóò bá ṣe iṣẹ́ ọwọ́ wọn tó jẹ́ ìwà láabi tí wọ́n wù wọn ò ní máa sọ wípé ọmọ Adéyẹmọ ń dúnkòkò mọ́ àwọn. Wọ́n ní kí Sunday Ìgbòho kókọ ìpàkọ́ ògbọ́sùtì sí gbogbo àhesọ ọ̀rọ̀ èyí tí wọ́n sọ nípa rẹ̀, bí kì í ṣe kó fojú sí àfojúsùn rẹ̀ lórí ìdásílẹ̀ ọmọ Oòduà káàkiri. Ìròyìn wa ò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ẹ tún pàdé wa lọ́sàn-án òní nígbà tá a tún máa mú ìròyìn mẹ́wàá fún wa lórí bí ó tún ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire. Ẹ má gbàgbé pé polówó ọjà làgúnmọ̀ òwò, ẹ gbọ́jà yín wá sórí ìkànnì Akéde Yorùbá TV News ká bá yín polówó rẹ̀ káyé ogun gbájẹ ní wàrà ń sísà.
kó tó di àkókò tí a tún máa mú ìròyìn míì wá fún wa ẹ subscribe kẹ́ follow wa kẹ́ share rẹ̀ lórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò lóòrèkóòrè bàbá ti mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi ò ní yípadà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Òní àsànwásówó àsànwásọmọ àsànwásà ìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ lónìí tí ń ṣe Monday ọjọ́ ajé báyìí àfàjẹ́ àfi ṣe ohun ọ̀yìnyìn tá a fi dẹ́gbẹ̀rà káàkiri ajá àfi lè wá sí ibùgbé o ó dàbọ̀.